Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, ìgbéde wọn lọ sọ́tì ọjọ́ sẹ́ẹ̀. They never sabi wetin we carry for am. I said they never know wetin we carry for body. Ọ̀gbìn lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló lájú. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kajumọ sowọ́pọ̀ ká lè gbóbi ìlú àga. Odùduwà tó bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe kiri. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé. Ilẹ̀ ilé rí. Àwọn lẹ́gbàá oko ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò ràn káàkiri. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ẹgbẹ́ polówó ọjà wa káyé bùbá ìdẹ. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. News and sports, ẹ máa rí gbọ́. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ni ló ní kí n máa ké tantan. Koiki Media, ọ̀rọ̀ lágbàdì mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. Àwùjádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣé ìlọ máa fi dìbò ọ̀bẹ mọ́lẹ̀? Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀. Igbó máa wọ̀ gbàjọ́jì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní bọ́ra. Ẹ̀yin lọ́mọ náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media, sáwa ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Koiki Media, àwọn ní bàbá. Àdáńsọ, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ní bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọgbọ́n o. Koiki Media, àwọn ní bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ní bàbá. Ọmọ Oòduà ni wá o. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá yọ. We bring you one closer to your doorstep. Akẹ́kẹ́ tó fẹ́ odò kan yóò lára ni. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ni bàbá òye. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yìí wá òye. Odùduwà lágbé dání, òtítọ́ lágbé dání. Àbí sọ́dalẹ̀, àbí sódìkẹta. Àkótán, àkópẹ̀rẹ̀ kéde.
Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó kojú gbogbo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹ tẹ́tí ẹ̀kọ́ ètò tó kojú gbogbo. Koiki Media yìí rárá, Koiki Media. Mo kí gbogbo lé, ẹ káàsán, a kú àjálẹ́, a kú òwúrọ̀. Àmọ́ kú ròde ìgbà tí oníkálukú bá wà tí ẹ bá ń gbọ́ ètò yìí tẹ́ ń gbọ́ fọ́nrán yìí níbikíbi tí oníkálukú wa bá wà, mú kí yín pé a kú dédé àsìkò yìí. Tá a bá wò wá ní pé òní ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2025. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oṣù náà ni ó gbà ládùúgbà pé bá a ṣe wọnú oṣù tuntun yìí tí ń ṣe oṣù kẹrin yìí, oṣù ayọ̀, oṣù àlàáfíà, ìbùkún, ìgbéga náà ló máa jẹ́ fèmí àti yín lágbára Elédùmarè. Mo kí gbogbo wa pátápátá, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin àbúrò mi, ẹ̀yin lólùfẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Mo kí yín pé ẹ káàsán. Bàbá wo ọjọ́ òní, a ó rí pé ọjọ́ pàtàkì nínú ọjọ́ ni. Ṣùgbọ́n tá a bá wojú fọ́nrán tí a wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ ó rí pé mo kọ sí pé ìmọ̀ràn fún gbogbo ọmọ kóòtù òjíire látẹnu ọ̀dọ̀ bàbá wa Awíkòkò. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé àbí Awíkòkò wo ni, àbí Awíkòkò wo ni, àbí ríyànjiyàn á fẹ́ mọ wáyé, ṣùgbọ́n tí ẹ mọ̀ pé kì í ṣe pé ẹnìkan ṣoṣo náà ló ń jẹ́ Awíkòkò. Ṣé ẹ rá bàbá tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ní ọ̀sán yìí, ó bọ́ sí pàjáwìrì. Ẹ rí i pé a ò nọ́tìsì wa tẹ́lẹ̀ pé ètò kan ń bọ̀, ẹ má bínú gbogbo lé. Ṣùgbọ́n bí tí à ń jáde káàkiri láti lè sọ pé báwo ni ẹ̀yin bàbá wa, ǹjẹ́ bí ó ṣe dáa náà ló ṣe yẹ kó rí yìí, bí ìgbọ́ ṣe ń lọ yìí, tí ọmọ Yorùbá tí ò ní fọkànbalẹ̀ mọ́, nígbà táwọn ọmọ onílẹ̀ tá a wá tó ní fọkànbalẹ̀ lórí ilẹ̀ baba ńlá wa mọ́, tó wá ṣe pé àwọn ẹranko èṣù l'Ẹlẹ́dùmarè wá fi ṣe pàṣán fún wa, àwa náà sì wá dákẹ́. Àṣé sámọ́sámọ́ bí a ṣe ń pariwo tó, àwọn kan náà sì tún wà nínú ilé tó jẹ́ pé àwọn náà sì ń ṣe kíni, àwọn náà sì ń fi àdúrà wọ́n fi ń ràn wá lọ́wọ́. Báwa ṣe ń lọ lọ́tùn tá ń lọ lósì, ara wọn náà ni irú bàbá tí a pàdé lónìí tí a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn díẹ̀ ráńpẹ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò lónìí lákòókò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí, mo rọ̀ wá, mo bẹ̀ wá, mo fẹ́ kẹ́ ẹ bá mi pín fọ́nrán tí a ń wò yìí, tá a fẹ́ gbóhùn bàbá wa Awíkòkò yìí, mo fẹ́ kẹ́ ẹ bá ń pín fọ́nrán yìí, kẹ́ ẹ bá ń pín káàkiri. Ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Ìjẹ́ ipò tá a wà, táwọn ọmọ ẹlẹ́ran tá a wá sọ di pé aṣọ wa di ẹni tó ń jẹ gungun. Ẹ wò ó, ẹ mọ̀ pé èmi ti yín, ẹ̀yin tèmi. Iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep, òun ló fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lè mọ jẹ́ kí a mọ bọ́ sínú ìmọ́lẹ̀, ká lè mọ kúrò nínú òkùnkùn. Bí ò bá sírú iléeṣẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ wa a ò ní mọ ohun tó ń lọ. Mo wá gbà á ládùúrà pé iléeṣẹ́ náà kò ní bàjẹ́, kò sì ní dàwó, kò sì ní jóná láṣẹ Èdùmàrè. Bàbá mi Ọláyọmí Kóìkí, gbogbo ibikíbi tẹ́ ẹ bá ń jáde lọ àbí ohun tẹ́ ẹ ń fọwọ́ yín tẹ̀, á máa yọrí sí rere ni. Ayọ̀ náà mọ̀ jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Ẹ mọ̀ pé ìṣe wa ni kí á tó máa lọ, ká tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn bàbá wa Awíkòkò, ẹ jẹ́ ká sáré kọ orin akọmọ̀nà wa gẹ́gẹ́ bí ìṣe wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ sáré gbọ́ láàrin ìṣẹ́jú péréte. Ẹ tẹ̀lé mi ká lọ. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation.
Gẹ́gẹ́ bí orin yìí ṣe parí ẹ̀, èmi nìmọ́lẹ̀, ẹ̀yin nìmọ́lẹ̀, bàbá wa Awíkoko ìmọ́lẹ̀, ògo adúláwọ̀. Àwa náà ni ògo adúláwọ̀ tí wọn ò ní fi ẹlòmíì ṣe ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Tó, a fẹ́ bọ́ sí agbami ètò báyìí, ṣùgbọ́n ká tó lọ lórí ọ̀rọ̀ méjì mẹ́ta tá a fẹ́ gbọ́ lẹ́nu bàbá wa Awíkoko. Bàbá, ẹ ṣeun. mo fẹ́ kẹ́ ẹ bá wa gbàdúrà fún gbogbo ọmọ kóòtù òjìrè, pàápàá jùlọ àwọn tó darapọ̀ mọ́ wa lórí ètò. Mo kí gbogbo àwọn ènìyàn tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ ní ọ̀sán yìí láti darapọ̀ mọ́ ètò yìí bí Olúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ò yí padà. Èní ó máa dára fún wa o. Ó gbàdúrà fún wa bí ẹ ṣe ń sàmì àdúrà yìí, tẹ́ gbìyànjú láti fi àkókò yìí sílẹ̀, tẹ́dẹ̀ ń ṣí àyè tí gbogbo ọ̀pọ̀ ènìyàn rí, ọ̀pọ̀ ojú ó rí yín sí rere lọ́dún yìí. Àmín. Èní ni ọjọ́ 3 oṣù 4, àánú àìrókàn sí ti tẹ́lẹ̀ bí Olúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ò yí padà, ó yá kó bí ayé wa wò. Àmín. Màmá bàbá ń bolo tí ń gbóhùn yìí àkókò kí àkókò àti ìgbàkigbà tó ń ṣe àmì àdúrà yìí, ohun rere tó ti yẹ kí ọwọ́ rẹ tẹ̀ lọ́wọ́ lọ́jọ́ tó ti pẹ́ tí ọwọ́ rẹ ò ti kàn án, láti àkókò yìí lórúkọ Jésù ó yá máa rìsífù rẹ̀. Àmín. Ó yá máa ríre rẹ̀ gbà. Àmín. Àánú kó bí ayé yín wò. Àmín. Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín. Mo kí gbogbo ẹ̀yin aláṣẹ àti ẹ̀yin tẹ́ ṣètò yìí, tẹ́ jẹ́ kí gbogbo ènìyàn tiẹ̀ lè máa mọ ohun tó ń lọ, àti gbogbo ojú tí ń gbọ́ wa àbí tí ń wò wá lọ́wọ́lọ́wọ́, etí tí ń gbọ́ wa tí ń wò wá lọ́wọ́, lórúkọ Jésù ni ó dára fún yín. Àmín. Etí tẹ́ fi ń gbóhùn yìí lórúkọ Jésù etí ní òní di o. Àmín. Ìrànlọ́wọ́ bí tẹ́ ti mú ètò yìí jáde tí ẹ fi lè jẹ́ kó máa dìde kí gbogbo ènìyàn lè máa mọ̀ pé àsìkò yá ká máa jìyà mọ́, lágbára Ọlọ́run ọ̀nà ọbẹ̀ òní dí. Àmín. Ó rí bí àṣẹ ọ̀run gùn. Àmín. Kò yí padà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi ní orílẹ̀ kan sí. Mo sọ pé lọ́sàn-án yìí a ó gbọ́rọ̀ díẹ̀ lọ́rọ̀ ìmọ̀ràn, pàápàá jùlọ àṣé ohun tó ń ṣẹlẹ̀ kò dùn máwọn bàbá wa náà nínú. Ọ̀pọ̀lọpọ̀ lámọ̀ wò pé àwọn bàbá yìí wọn ò jáde, wọn ò gbégbèsè. Àṣé nǹkan ń lọ lábẹ́ aṣọ. Ẹni tó bá súnmọ́ bẹ́ẹ̀ òun ló lè mọ̀. Òun ló lè mọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá ń pín ètò yìí, a ti fẹ́ lọ nínú agbami báyìí. Bàbá. Ẹ ṣeun. Bàbá, ẹ dákun ẹ bá mi dárúkọ yìí fún gbogbo ilé. Ọ̀dà orúkọ èmi ni Sunday Ọ̀kẹ́ aka tí gbogbo ènìyàn mọ̀ sí Awíkoko. Mo rò pé ẹ ti gbọ́ orúkọ yìí. Bàbá ní àwọn ni Prophet Sunday Ọ̀kẹ́ aka Awíkoko, lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ sí kíni. Ọlọ́rọ̀ bá gbọ́ kí ni ó ṣe. Ó lè bá a gbọ́, tó bá wá gbọ́ kí ló fẹ́ ṣe. Ní ó dákẹ́ náà ni o. Wọ́n lọ́lọ́rọ̀ ó dákẹ́ ni. Ọlọ́rọ̀ á ṣe kíni, àdákẹ́ wẹ́mú. Bàbá. Ẹ ṣeun olóòtú. Mo mọ̀ kí yín púpọ̀ o. Èmi náà kí yín ẹ ṣeun. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàárọ̀. Àdúpẹ́. Ẹ káalẹ́. Ẹ ṣeun. Ẹ kú gbogbo ìgbà. Ẹ ṣeun. Ẹ kú àìbínú wa. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ sẹ́yìn wá, kó tó di pé a bọ́ sórí agbami ètò. Bàbá, ìjẹ́ bí àwọn ọmọ Yorùbá bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, táwọn Fúlàní, àwọn dáràndáràn, àwọn darandaran tí wọ́n láwọn fẹ́ gbalẹ̀ wa, ìjẹ́ ó dùn mẹ́yìn gan nínú. Ẹ ṣeun olóòtú. Mo tún kí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ ohùn yìí lásìkò yìí àti ẹ̀yin tẹ́ ojú tẹ́ ń gbọ́rọ̀ yìí lásìkò yìí, wípé lórúkọ Jésù ni ó dára fún yín. Kò dùn mọ́ wa, ṣùgbọ́n ohun tí mo fẹ́ fi pé orí ọ̀rọ̀ mi yẹn léni lọ́rọ̀ ìyànjú yẹn ni pé Bíbélì sọ pé Kírísítẹ́nì má ti wá sí ìsinmi gbọ́ bí áńgẹ́lì rẹ̀ ṣe wí. Ó ní láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra. Àwa ènìyàn má jẹ́ á sùn, torí èrò tí àwọn ènìyàn yìí ń rò tí àwọn òbí èèyàn tí ẹjẹ́ ìrọ̀pọ̀ ni wọ́n yìí kì í ṣe èrò tó dáa.
ṣùgbọ́n tá a bá síra wa ní ojú ẹ̀mí tí a sì ríran dáadáa gbangba tí wòlíì dúró gẹ́gẹ́ bí wòlíì tí aláàfáà dúró gẹ́gẹ́ bí aláàfáà tí pásítọ̀ dúró bí gẹ́gẹ́ bí pásítọ̀ tí babaláwo tá a pè ní ẹ̀sìn ìbílẹ̀ náà dúró gẹ́gẹ́ bí ẹ̀sìn ìbílẹ̀ tá a mú òtítọ́ lò irú ìyà tí ń jẹ wá yìí ò ní jẹ wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ènìyàn wa ti wà nípa pé wọ́n ti gbàbọ̀dè fún orílẹ̀-èdè Yorùbá òtítọ́ ò sí mọ́ bámúbámú ni mo yó ni wọ́n ń ṣe wọ́n ti sòtítọ́ nù pásítọ̀ sọnù wòlíì sọnù aláàfáà sọnù babaláwo sọnù torí àwọn náà wọ́n ń gbàbọ̀dè fún àwọn èdè wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí a wò ó ní ọ̀pọ̀lọpọ̀ àti ìgbà ní ọ̀sán ní àárọ̀ bí Olúwa bá fi ìran hàn wá ló máa sọ fún wa pé ẹ wò bí òkun ṣe ń rú lọ́tún ẹ wò bí òkun ṣe ń rú lósì kí ni òkun tí wọ́n ń rú yìí òkun yìí rú bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ìjà àti àwọn àìyedèyedè ni wọ́n tún fẹ́ máa dá sílẹ̀ láàrin àwọn ènìyàn búburú yìí wọ́n fẹ́ máa gbé sílẹ̀ ní ọ̀sán ní alẹ́ ṣùgbọ́n mo ń fi àkókò yìí rọ̀ wá gbogbo àwọn ènìyàn tí a jẹ́ Yorùbá òtítọ́ láti jẹ́ ọmọ kó dára ní òtítọ́ àti òdodo ẹ má jẹ́ àsùn ẹ má jẹ́ àsùn ẹ má jẹ́ àfi àdúrà gbígbà sílẹ̀ torí èròǹgbà àwọn ènìyàn yìí kì í ṣe èròǹgbà tó dára sí fún wa ṣùgbọ́n mo mọ̀ pé bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ò yí padà tó bá yẹ pé ogun yìí àwọn ọmọ Ísírẹ́lì jà síwájú tí ogun náà ò sì borí wọn tó ní lọ́gbọ́n ní ẹ̀wọ̀ ẹ̀yìn wò mo gbàgbọ́ pé ogun tí ń lé yín kiri yìí bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ò yí padà ogun yìí a ti lé jìnnà sí yín a sì rí pé lọ́gbọ́n ogun náà dáwọ́ dúró bí àṣẹ ìgbàanì bá ń bẹ ogun ọjọ́ tó ti pẹ́ nínú ayé wa yìí tí ń lé wa káàkiri tí ò já fojú léèrún tá a lè sùn tébi ń pa wá tá a ní fọkànbalẹ̀ táwọn ọkọ sì kó gbogbo ẹ̀ sínú ilé láṣẹ lọ́wọ́ Ọlọ́run ogun yìí ò ní borí wa mo ń fi àkókò yìí rọ̀ wá tí a bá rí ìran tí Olúwa sì rí sọ fún wa gbogbo ní gbogbo ìgbà a dá ìlú wa Nàìjíríà tí ta pè ní ilẹ̀ Yorùbá ní ìlú tó ní ọlá tó sì ní ọrọ̀ ṣùgbọ́n òtítọ́ ti sọnù òtítọ́ ṣe kí ni o òtítọ́ ti sọnù mí inú ìran tí Olúwa bí hàn tí Olúwa sì ní ká máa gbàdúrà láti January mi tí ẹ mọ̀ pé orí ọ̀fẹ́ tí ẹ lè wà báyìí láti sọ ọ̀rọ̀ yìí fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Olúwa sọ pé ọdún yìí náà bá a ṣe ń wò pé ó máa dára ṣùgbọ́n àwọn ènìyàn ò gbètè gbèrò tó dára o ṣùgbọ́n àwa tá a pera wa ní aláṣẹ á ti sọ òtítọ́ nù o ṣùgbọ́n ká yí padà òtítọ́ tá a sọnù òun ní fìyà ń jẹ wá o ẹ wo gbogbo bí ìlú ṣe rí àní owó kékeré lọ́wọ́ sí kínú wá dùn pé àní owó lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin ènìyàn tí ẹ gbọ́kànlé Ọlọ́run ẹ sì jẹ́ òtítọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ olóòótọ́ nínú gbogbo tí ẹ bá ti ṣe bí ó ti lè wù kógun náà kó le tó mo gbàgbọ́ pé ogun náà kì yóò borí torí ọ̀rọ̀ yẹn dá mi lójú gbangba ohun tí mo ní fún yín ní ọ̀sán yìí nìyẹn tí Olúwa ti sọ. tó ẹ ṣeun bàbá a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ kóòtù òjíire wọ́n dúpẹ́ lọ́wọ́ yín wọ́n fẹ́ kẹ́ bá ń pín fọ́nrán èèyàn mi tẹ́ ń gbọ́ wà nínú ilé bàbá tẹ́ ẹ bá wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ ká tó wọnú ètò ẹ jẹ́ ká wo gbogbo agbọn ibi tí ilẹ̀ kóòtù òjíire wà ìjẹ́ aríbì kan tí ò tíì sí àwọn ẹranko yìí àwọn ẹ̀yà yìí kò sí bí wọn ò sí tó dáwà náà là ń gbà wọn lálejò. tó bàbá bó sì wá wà káàkiri yìí ọgbọ́n wo lẹ̀yin mọ̀ àti ìmọ̀ràn wo lẹ fẹ́ fún gbogbo ọmọ kóòtù òjíire láti pé tó àti ẹ̀ lè gbà ọ̀nà tá a lè gbà ní tó yẹ pé àwọn nǹkan wọ̀nyí wọ́n fi ṣe kíni a ó fi borí wọn. ọ̀nà tá a lè gbà ní pé ẹ má jà á sùn o ẹni bá sùn kì í sùn àdẹ lè fèrè àti ìrìnwéra wọn a lè fèrè àti ìrìnwéra wọn ọ̀pọ̀lọpọ̀ wa láti pásítọ̀ ni wá wọlé ni wá àwọn tí ń sọ wa tó 100 wọ́n lé ní 100 tí wọ́n sọ wa wọn ò sì gbójúlé kankan ò tún lè gbàdúrà ò lè gbà wẹ̀ wọ́n dẹ̀ sọ pé kò sí nǹkan kan o kò sí nǹkan kan o kò sá máa gbàdúrà kò sì mọ́ gbàdúrà irọ́ ni wọ́n pa ṣùgbọ́n mo gbàgbọ́ dáadáa gbàgbà dájúdájú wípé láìsí àwẹ̀ àti àdúrà bíbélì ní iṣẹ́ àmì kankan ò lè ṣẹlẹ̀ a ní dákẹ́ láti máa gbàdúrà a sì gbọ́ lọ sí kíni
ká má gbàgbé àṣà àwọn ìbílẹ̀ ká tẹra mọ́ lórúkọ Jésù ló dára fún wa. tó bàbá mi ẹ ṣé púpọ̀ àwọn kan sọ̀rọ̀ kan láìpẹ́ yìí gẹ́gẹ́ bí àwa sì mọ̀ pé ẹni tó jẹ́ Mósè wa nílẹ̀ kóòtù òjíire lónìí tó jẹ́ Mósè tí gbogbo wájú ọmọ tá a sì ń wò pé òun ni Mósè wa àwọn kan ní kò lè kó wa kó lóko ẹrú yìí àwọn kan ní bó ló ṣe fẹ́ ṣe wọ́n ní tara ẹ̀ ní lékì torí tẹnu tiẹ̀ torí tòun àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ ní ẹgbẹ́ bàbá síbẹ̀ lórí. ẹ ṣeun olóòtú òun náà lọ̀rọ̀ tá a sọ síwájú Yorùbá bá ti lè fi ọkàn síbì kan ọ̀pọ̀lọpọ̀ wa ń po ara wa là ń dù ú tẹ́nìkan ọba máa lẹ́mọ́ lọ kẹ́nìkan máa láfẹ́ lọ kò sí ohun tá a pè ní ṣòro ṣùgbọ́n ohun tẹ́mi ó fi gba olórí wa ní ìyànjú ni pé kó jáwé bomi kó máa jẹun lọ kó má gbọ́rọ̀ wọ́n wípé nítorí pé bí ìkan ọba da èèyàn lérò lẹ́yìn tí ìkan bá da tán lèèyàn ń lérò lẹ́yìn. kí olóyè Sunday jáwé bomi. kí wọ́n jáwé bomi wọ́n máa jẹun lọ́wọ́ mọ́ ṣiṣẹ́ ìránṣẹ́ wọn lọ bólúwa ṣe rán wọn. bí ṣe ọba yanjú àyè lérò lẹ́yìn ohun èkìyàn kú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ipò tí wọ́n wà yẹn làwọn míín náà ń jà á fún káwọn náà wà ń bẹ̀ wọn ò sì lè ṣe. bàbá irú Sunday mọ̀ pọ̀. ọ̀pọ̀ irú Sunday pọ̀. ṣùgbọ́n bàtẹ́ sọ nísìnyí ẹni wọn ò lè ṣe. wọn ò lè ṣe ẹni àfihàn yàtọ̀ sẹ́ni tá a fi ràn. irú èyí táwa náà ń sọ yẹn lomi ò ní lè sọ. mo rò pé ẹgbẹ́ ohun tí bàbá yìí wí wọ́n ní ẹni àfihàn ó yàtọ̀ sí ẹni tá a fi rán tó ń wà àwòkọ́ṣe nígbé èmi náà ṣàfẹ́ jẹun. mo fẹ́ jẹun wọ́n sì mọ̀ mí náà. wọ́n sì mọ̀ mí. ní lórúkọ. òun ló túmọ̀ sí pé ẹni a fi rán ó yàtọ̀ sẹ́ni tá a fi rán. ọ̀rọ̀ ńlá ni bàbá. bó ṣe jẹ́ nìyẹn. ṣé ẹ ti gbọ́? ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹni a fi rán ìyàtọ̀ ń bẹ láàrin bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá dámì òun la fi rán. àfihàn ni o. bàbá fi rán òun náà ò ní ṣe kí ni. kò ní lè ṣe nǹkan kan. kò ní lè ṣe nǹkan kan. wọn kọ́ má jẹ́ ọ̀rẹ́ wọn. kọ́mọ rẹ̀ wọ́n. tó bàbá ẹ ṣe tí a bá wá wò lọ́wọ́lọ́wọ́ yìí láti bíi oṣù méjì nísìnyí kápẹ́ bẹ̀rẹ̀ ọdún ni mo fẹ́ rí i pé èyí tí rí ìpínlẹ̀ Yorùbá kan tí àwọn ajínigbé wọ̀nyí ò tí ì pọ̀ àbí tí wọn ò tí ì pààyàn nípakúpa ẹ wò ó l'Oǹdó bí wọ́n ṣe pa wọ́n lọ bẹ́ẹ̀ náà tún ni níbòmíì náà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí tó bàbá ìmọ̀ràn wo lẹ fẹ́ bá ń fún gbogbo àwọn gómìnà Yorùbá tí wọ́n wà lórí ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe gómìnà lérí àwọn ọmọ kóòtù òjíire. ìmọ̀ràn kan tí wọ́n á tún wáyé tí mo ti sọ lọ́ni mo nígbà tí a bá ń sọ wípé kò sí nǹkan kan kò sí nǹkan kan o wọ́n sì ní àwọn aláàbò tó dáàbò bò wọ́n tí wọ́n lọ bíi 20 tí wọ́n jù bẹ́ẹ̀ lọ. mélòó lẹ gbọ́ nínú wọn tí inú àwọn ọmọ wọn tí wọ́n gbé èyí tẹ bá rí tí wọ́n bá gbé nínú wọn gan ara wọn náà ló gbé torí para wọn náà ló wà ń bẹ́ẹ̀. àwọn ni wọ́n dọ́mọ ara wọn mọ̀ mẹ̀kúnnù mélòó lọ́dọ́mọ gọ́fúnà kọ́kọ́ mọ̀ débi náà mọ̀ pírẹsidẹ́ǹtì ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń gbé yẹn kése pé wọ́n mọ̀ òtítọ́ ni wọ́n sọnù òtítọ́ tí wọ́n sì sọnù gangan òtítọ́ yẹn náà ni tí ìbá ṣe bẹ́ẹ̀ ni pé Yorùbá ló kàn pírẹsidẹ́ǹtì wo lè lórí rẹ̀ ṣùgbọ́n Yorùbá ni kó kàn wá ló débẹ̀ lẹ́ni ni gbogbo ẹ̀ dùn yìí o. nítorí pé àwa lọ́kàn ni pírẹsidẹ́ǹtì wa fi débẹ̀. ló fi débẹ̀ òun ló wá di ohun tí àwa ń jìyà báyìí. náà ni o. ìyà wa lọ́kàn ó fi hàn pé ìyà lọ́kàn wá ìyà lábẹ́rẹ́ fún. Ọlọ́run bá wa yí padà ní ọ̀sán yìí. ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀ wá gbọ́ àwa lọ́kàn àṣé ìtumọ̀ àwa lọ́kàn ìyà ni bó láwa ṣe bọ́ kù nínú ìyàwó. àdúrà tèmi ní láti máa gbà náà ni pé kí Ọlọ́run tó lọ́jọ́ èní tó ṣẹ̀dá gbogbo èèyàn wọnú wọn. àwọn tí sì ń gbìyànjú láti ní ọpọlọ dá kí wọ́n máa ṣe kí ni kí wọ́n má jẹ́ ọ̀rẹ́ wọn láti ṣe é kì í ṣe èèyàn kan bàbá dákẹ́ ibi ó pa wá
bá a bá dákẹ́ kò ní sí yípadà kankan ń bẹ́ẹ̀. A gbàdúrà ẹlòmíì ọgbàwẹ̀ ló lọ sà lẹ́yìn ká pariwo ká má dákẹ́. tó ẹ ṣeun bàbá mo sọ̀rọ̀ kan fún yín ká tó dérí agbami ètò wípé rálì kan ń bọ̀ tó jẹ́ rálì tó yẹ pé òun láò ti gbọ́ kò ní oko ẹrú yìí. Bàbá ìmọ̀ràn wo lẹ fẹ́ bá ń fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè lórí rálì yìí bí wọ́n sì tú yáyá tá sì tú yáyà jáde? Tọ́ ìmọ̀ràn tí mo ní fọ́mọ Yorùbá lápapọ̀ òun ni pé mo ti sọ fún wa wípé àgbàlagbà tí ń sáré nínú ẹ̀kọ́ ni bí ò bá lé nǹkan lé. Ẹja dìde pẹ̀lú òtítọ́ ká dìde pẹ̀lú inú kan tá a bá finú kan ṣe ó di dandan ni ó ṣeé ṣe tá a ṣe ní èdè àìyedè pẹ̀tọ́ ẹlòmíín lọ bẹ́ẹ̀ nílọ pẹ̀tọ́ ọmọ bá jàgídíjàgan lọ láti lè tún máa fi gba nǹkan ní ìkan mọ́ tèmi tá a bá ti lè ṣe nínú inú kan èmi gbàgbọ́ pé ní orúkọ Olúwa tá a bá ti wà ní ìṣọ̀kan ohun gbogbo tá a bá pa òun pọ̀ lórúkọ Olúwa ó ti ṣe. Ìmọ̀ràn mi nìyẹn. tó bàbá èyí tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí òun láì kásẹ̀ ètò yìí ńlẹ̀. ṣé ẹ mọ̀ pé mo béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé ẹ̀sìn mẹ́ta la ní nílẹ̀ kóòtù òjíire pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà wa. alẹ́sìn ìgbàgbọ́ tó jẹ́ ti kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ la lẹ́sìn mùsùlùmí ètò ìyàwó ní ẹ̀sìn ìmọ̀le bẹ́ẹ̀ ni a ní àwọn tí bàbá wa tó jẹ́ ti àwọn bàbá ńlá wa àìbẹ́ẹ̀ kọ́ ni bàbá. ṣùgbọ́n ohun tí mo béèrè nígbà yẹn náà lọ́hùn-ún òun mo tún wá fẹ́ béèrè. Àwọn kan wá dìde wọ́n wá ní àwọn gbé sẹ̀ríà àwọn gbé wá sílẹ̀ kóòtù òjíire. Bàbá sọ lẹ́tọ̀ọ́ kí sẹ̀ríà wà ní ilẹ̀ kóòtù òjíire nílẹ̀ Yorùbá nílẹ̀ àbínibí a sì mọ̀ túmọ̀ ohun tí wọ́n ń pè ní sẹ̀ríà ní pé bọ́mọ̀kẹ́ bá ṣẹ̀ wọ́n ó gé lápá bó bá jalè wọ́n ó gé lẹ́sẹ̀ bó bá ṣe kinní kan wọ́n ó gé ọmọ níka rẹ̀. Tó ìjẹ́rù àwọn nǹkan wọ̀nyí tó dáa kó wà ní ilẹ̀ kóòtù òjíire wa. Olóòtú bẹ́ẹ̀ ṣe fojú wo ni àwọn tá a gé tí wọ́n ń gé apá tí wọ́n ń gẹ́sẹ̀ wọn lọ àwọn tí wọ́n ní kankan tí wọ́n jẹ́ èèyàn ni. Àwọn tó jẹ́ olóòótọ́ nínú àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ wọ́n pé èèyàn ńláńlá ni wọ́n tí wọ́n jọ ń ṣe mélòó lẹ gbọ́ pé wọ́n gé ọwọ́ wọn wọ́n gẹ́sẹ̀ wọn. Ṣùgbọ́n ìwé Aísáyà 1:19 sọ wípé bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́yìn yóò jèrè ilẹ̀ náà. Kò sí ìgbọ́ràn kankan ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun ní ń fà á òtítọ́ yẹn adé sọ́ọ́nù òun ní ń fà á. Àwádìí ohun gbogbo dájúdájú tá a di òtítọ́ mọ́mọ́ bẹ́ẹ̀ yẹ ohun tó wù wá là ń ṣe. Ohun tó wù wá òun là ń ṣe. Koiki Media bringing the word closer to your doorstep. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi tí ẹ darapọ̀ mọ́ ètò yìí lọ́sàn-án yìí. Mo gbà á ládùúrà pé níbi tẹ́ ẹ ti mówó jáde tí ẹ fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àpò náà ò ní gbẹ kò sì ní ṣòfò. Àmín. Lágbára Elédùmarè ilẹ̀ ìlérí ilẹ̀ aláyọ̀ èyí tá ń lépa tá ń pòǹgbẹ fún lágbára Èdùmarè ayọ̀ la ó fi débẹ̀. Àmín Jésù. Bá a bá wá débẹ̀ tán a ò ní fi ẹnikẹ́ni ṣe àwátì láàrin èmi àti Àmín yín. Jésù. Ìbànújẹ́ ó kéré jù kò ní jẹ́pin wa. Àmín. Bàbá a ó máa fò yìí ṣe lọ ṣùgbọ́n nínú àdúrà tẹ́ bá mi ṣe fún ìkásẹ̀ ètò yìí ńlẹ̀ ẹ bá mi ṣàdúrà fún bàbá wa tó ní iléeṣẹ́ yìí ọ̀gá wa Ọláyọmí Kóìkí ẹ bá wa ṣe àdúrà fún wọn. Mo fi àkókò yìí kí yín bàbá wa Ọláyọmí Kóìkí social media gbégbé Olúwa tí ń bẹ tẹ́mi rẹ̀ ò yí padà ẹ̀mí yín máa gùn. Àmín àṣẹ Èdùmàrè. Abẹ́ni lórí ò ní bẹ́ yín lórí. Àmín. Bí ogun náà ti lè wù púpọ̀ tó bí ogun ò bá sí onítọ̀hún ò lógo ni. Ẹni ogun bá wà fún ògo wà pẹ̀lú ẹ̀rẹ̀ ni. Ṣùgbọ́n àdúrà mi fún yín ní àkókò àti ìgbàkigbà tẹ́ ń gbóhùn yìí ni wípé ogun tí máa ń borí ògo mọ́lẹ̀ kò ní lágbára láti borí ogun. Àmín àṣẹ. Ipa yóò wá ní ká yín. Àmín. Ààbò Ọlọ́run dájú lórí. Àmín.
gbogbo ẹ̀yin ọkàn tínú yín dùn sí ètò dáradára ìtẹ́ra mi àdúrà sí bí mo ṣe wí kó rí fún yín yìí lórúkọ Jésù ó yá kó rí bẹ́ẹ̀ fún yín Àmín. ní rere ó yá kó máa rí bẹ́ẹ̀ fún yín Àmín. ààbò Ọlọ́run ó dájú Àmín. ìrànlọ́wọ́ dìde fún yín o Àmín. nípa yín ò ní pin lójijì Àmín. ó rí bẹ́ẹ̀ àṣẹ ọ̀run gùn Àmín. á ní ìfọkànbalẹ̀ Àmín. á yìn lọ́run nígbẹ̀ Àmín. ó rí bẹ́ẹ̀ kò yí padà Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Oríwo yà. Tó ẹ ṣé púpọ̀ ẹ̀yin bàbá mi nínú ilé fún ìfarabalẹ̀ àti láti gbọ́ ètò yìí. Ibi náà la ó máa fi ṣe lọ gẹ́gẹ́ bí ìṣe wa. Orin wa náà la ó fi ṣe kíni la ó fi kásẹ̀ rẹ̀ lẹ̀. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. Iṣẹ́ wa wá fún ilẹ̀ ìwé wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀bọ̀. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àti ìlera, ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòtò.